ilẹ̀ tó mọ́ mi lé ní o ojúmọ́ re ni ọ̀nà sí ọ̀nà là ojúmọ́ re ni. ní ìgbà kan táwa wà rè kékeré gbogbo àpáta yìí la máa ń pọ́n ká tó borí Olúmọ. abẹ́ àpáta ibi táwọn ogun wá sá sí láyé àtijọ́ nígbà tí ogun lé wọn bọ̀ tí wọ́n wò pé abẹ́ àpáta tó wà níbẹ̀ ò ní kí ẹ dúró abẹ́ Olúmọ tó wà níbẹ̀ ò ní kí ẹ dúró. wọ́n wá ránṣẹ́ sáwọn méjì kan wọ́n rán wọn wá bí wọ́n ní kí wọ́n wá bulẹ̀ kí wọ́n tó lè dápá wọ́n ní kí ibi tí wọ́n ti dá Ifá ọ̀hún rèé. ẹ̀rọ lọ́mọge ọjọ́ yẹn ta pé tó ń ṣàkọsí wà rírí ta tún máa rí wọn ó ti lọ lóyún egbèrè yóò mú gàrí ẹpẹ́ kúlíkúlí ni yóò fi sọpọ́ọ̀tì. nígbà táwa náà ṣe nǹkan ṣàjẹ ni. nǹkan ṣàjẹ mọ́ báyìí. nǹkan ṣàjẹ mọ́. ok ọ̀dà àti kọrin òkè Olúmọ. ni wọ́n ti ń bọ òrìṣà ọbalúayé. máa jẹ ọmọ olówó ẹ̀yọ. ewé tó dẹ̀ wá ń bí ewé àkókò náà máa ń pè. wọ́n máa ń fi sí orí ọba. ẹnìkan ìfẹ́wékèwé jóyè àìfẹ́wékèwé jóyè tó kọjá ewé àkókò. àwọn òyìnbó yẹn wọn ò gbàgbọ́ pé Ọlọ́run gangan ló mọ̀ pé wọn ò rí díẹ̀ tó gbà tí wọ́n wá gba tí wọ́n fẹ́ wà díẹ̀ tó ń dalu ọyún àtẹ̀jẹ̀ ló ń jáde nínú òkúta yẹn. ìkànnì àjogún ológun ọ̀rọ̀ ìkànnì àfìyàjọ́mọ olùkàn ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu. Stubborn boy, which stubborn boy? Na you. Oya, come down. àwọn yẹn máa láwọn oríṣẹ́ fi ẹgbẹ́ ẹlẹ́mọ̀ mi. Oya, mo fẹ́ kọ́ mọ̀ pé lórin yẹn gangan rèé. akisa ìmọ̀fólókò káàdóso original bàbá o. lélẹ̀ iná mọ́nìgàlò ìka ẹ̀dá ìka èèyàn ògbọ́mọ ọlọ́mọ jù ságodo ọlọ́mọ mi ké ọlọ́mọ ọmọdéke mọ́ o ṣáà máa wò rere ṣáà máa pò ṣẹ́ṣẹ́ wọ́n ránṣẹ́ pé lọ́ọ̀yà sáré dé wọ́n raṣọ ọ̀pá méje wọ́n rẹ̀ràn àgùntàn wọ́n lọ mú ròdò sójúde ọba. Òdúlẹ́ni tí mo gbé wáyé kì í ṣàìmọ̀ olóko a wá sórí Olúmọ pẹ̀lú Alhaji Sefiu Àlàó tó jọmọ Olúmọ. ọjọ́ wo lẹ gorí Olúmọ gbẹ̀yìn? ta lẹni àkọ́kọ́ tó kọ́ bímọ sórí Olúmọ? ṣé ìgbà tí ìyá Sefiu wà nú oyún ṣán wá gorí Olúmọ ni àbóyún bọ̀dá Ṣámúlọ́ wá sórí Olúmọ? ilẹ̀ tó mọ́ mi lé ní o ojúmọ́ re ni ọ̀nà sí ọ̀nà là ojúmọ́ re ni. orí ọwọ́ lórí mi orí ọwọ́ lórí mi mo jí lówùrọ̀ yìí mo bẹ́lẹ̀ dá sọ̀rọ̀ wípé kò rí mi lànà rere fún mi Àlàó orí owó lórí mi. ọmọ olúwo ni. ọmọ Ìlíṣàn ni. Ìlíṣàn Ògùn state. ó ṣe wá jẹ́ ilẹ̀ wa ń ṣe orí Olúmọ láti máa ṣàlàyé. gbogbo wa náà ìkan náà ni wá Yorùbá jọ ni wá Ògùn state náà dẹ̀ ni wá àti Ìlíṣàn àti Abẹ́òkúta ìkan náà ni wá. ìyẹn dájú pé gbogbo àṣà tó bá wà ní ilẹ̀ Ìjẹ̀bú àti tó wà ní Yewa àti eléyìí tó wà ní Gbáwámbí mẹ́tẹ̀ẹ̀ta gbogbo ẹ̀ agbọ́dọ̀ ọjọ́ máa kó gbogbo ẹ̀ kọ́ ẹ ti ẹ̀ try èmi náà ti kọrin kan gbà kan ní mo ní Ẹ̀gbá pẹ̀lú Ìjẹ̀bú ọmọ ìyá ni wá o Ògùn sítéètì ọwọ́ kan wọ́yọ̀ tọ́ mi láwa. ǹjẹ́ lè sọ díẹ̀ fún wa nípa Olúmọ ìbẹ̀rẹ̀ láwa yìí. a ṣe ń gun Olúmọ yìí láti ìsàlẹ̀ títí dé òkè 137 meters above the sea level. ẹ̀rọ lọ́mọge ọjọ́ yẹn ta pé tó ń ṣàkọsí wà rírí ta tún máa rí wọn ó ti lọ lóyún egbèrè yóò mú gàrí ẹpẹ́ kúlíkúlí ni yóò fi sọpọ́ọ̀tì. nígbà táwa náà ṣe nǹkan ṣàjẹ ni. nǹkan ṣàjẹ mọ́ báyìí. nǹkan ṣàjẹ mọ́. ok ọ̀dà àti kọrin òkè Olúmọ. bàbá wa kan náà kọrin òkè Olúmọ ó ní ẹni robi sí mi bí a bá o ìyá yín ni wọ́n máa jí gbé. orí fún wọn gẹ́gẹ́ bí ẹ bá rò wá jẹ́ tiwọn ẹ gbọ́ pé wọ́n jólúmọ ẹ̀gbá rí láyé. ẹrù ẹlẹ́rù ló ń gbé kárí o ẹrù ẹlẹ́rù ló ń gbé kárí o wọ́n fa tiwọn lọ́wọ́ dẹ̀ǹgẹ̀rẹ̀ orí fún wọn. orin ọba rẹ̀ jẹ́ tiwọn ẹgbọ́ gbé wọn jólúmọ ẹ̀gbá rí láyé. ọlọ́dẹ tó ń ṣọ́ bí kì í ṣe pólúmọ ló ń ṣọ́ torí ta ló fẹ́ jí Olúmọ gbé. kò sí baba ńlá ìyá olè náà bọ́n ṣe lè pọ̀ tó wọn lè ṣe Olúmọ nídìí ìyẹn ni pé gbogbo oore tó wà lọ́wọ́ wa ayé ò ní gbà á. ìmọ́tótó Olúmọ ló ń ṣe.
ìmọ́tò. ní ìgbà kan táwa wà ní kékeré gbogbo àpáta yìí la máa ń pọ́n ká tó gun orí Olúmọ ọtígbà táyédáyé Daniel òun ni wọ́n ṣe gbogbo step sí wọ́n tún ṣe lift fún wa. Alhaji kí ló tẹ̀ mí báyìí. fún àwọn àgbàlagbà òkè Olúmọ iná ó ń já ọ̀rá ó ń jọra tàbá máa ṣe tọ́nsìn gbogbo kún yìí máa flat ni. wàhálà ìtàlà ó dábẹ́ ẹ̀rọ ògùn ni lẹ́mẹ̀ta kí n tó lọ. ẹ ṣe kí ni. máa gùn sí lẹ́mẹ̀ta. wàá ṣe lé bàbá mi. torí kára lè fẹ́ dáadáa. kára lè fẹ́. bẹ́ẹ̀ ṣe tí mo ṣe ṣe. èmi gan mi Olúmọ ni. òun gan mu mọ́ra ni ó mí o. mo mí o àǹtí níbo la dé yìí. ṣé rí lọ́ọ̀kan ibẹ̀ yẹn láti máa play àwọn orin ìbílẹ̀ wa. ẹnì so ẹ jáde bẹ́ẹ̀. a rí i pé nígbà tá a yọ lọ́ọ̀kan rí tí wọ́n kọ cultural and musical heritage center sí ibi tá a wà náà nínú orí Olúmọ ni o. tá à ń wo ibẹ̀ láti máa ń play àwọn orin ìbílẹ̀ wa bíi orin Alhaji Sefiu Àlàó bí àwọn ògodó bí àwọn orin àwọn ògodó àwọn orin ìbílẹ̀ wọ́n dẹ̀ tún máa ń lo ibi náà fún bí ayẹyẹ bí ọjọ́ ìbí àti àwọn tí wọ́n bá kó ọmọ wọn wá pé kí wọ́n wá wo Olúmọ wọ́n máa ń jókòó sí ibi torí ewé tó wà níbẹ̀ bí ó wà bí ìtutù. akí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé orúkọ tèmi ni Alhaji Sefiu Àlàó ọ̀gá mi ni Kasinati ọ̀gá mi ní Kasinati lẹ́nu a wà ní orí Olúmọ orí nání òun àní àwa la lògùn wa àwa la mọ ohun tó ń lọ ibì kan la tún dé lórí Olúmọ yóò ta ní ká bi ìyá wa Kẹ́mi léèrè wípé màmá èwo ni. ibi tẹ́ ń wò lọ́ọ̀kan ibẹ̀ ni a máa ń pè ní ibi tó ti ń bọ Olúmọ ojúbọ Olúmọ ibẹ̀ lọ ti máa àwọn míì máa ń wá láti béèrè fún ọmọ láti béèrè fún owó àti ẹ̀mí gígùn ṣùgbọ́n a máa ń bọ Olúmọ ní ẹ̀ẹ̀kan lọ́dún and that is August tó bá dẹ̀ ti fẹ́ bọ máa ń fi màálù dúdú ńlá láti bọ Olúmọ ó dẹ̀ lójú àwọn tí wọ́n lè wọ sínú shrine yẹn nígbà tí lákòókò tí wọ́n bá ń bọ Olúmọ ẹni tó lè wọ bẹ̀ ni chief priest ìyẹn Olúwo àti paramount ruler of Egbaland which is the Aláké of Egba àwọn méjèèjì nìkan ló lè wọ ibi nígbà tí gbogbo àwọn tó kù máa dúró síta láti máa ṣe àmì sí àdúrà àti nǹkan tó bá ń béèrè fún ní orí Olúmọ gbogbo àdúrà wọn ni pé kí Ẹ̀gbá túbọ̀ máa wà ní ìṣọ̀kan pé káwọn kọ̀ọ̀kan àwọn tó bá dẹ̀ ń gun orí Olúmọ pé kán má rí ẹni tó máa jábọ́ níbẹ̀ látọdún tó dẹ̀ ti ń ṣe èyí tá ti gbọ́njú mọ Olúmọ tá ti gbọ́njú wá síbí kò sí rẹ́kọ̀d fún casualty kéèyàn kọ̀ọ̀kan jábọ́ ní orí Olúmọ àwọn kan dẹ̀ tún máa ń wá láti òkè òkun káàkiri láti wá síbí náà wá béèrè fún 1 or 2 things bí ọmọ ẹ̀mí gígùn gbogbo ẹ̀ so tàdúrà wọn bá ti gbà wọn máa ń wá pẹ̀lú pledges wọn torí kò sí tẹ́ bá béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ẹ máa sọ pé tó bá ṣe fún yín pé ẹ máa ṣe báyìí so tó bá ti padà wá láti wá redeem pledges wọn òun ni ẹ fi rí feathers ní ara ògiri àti ìgò ọtí wọn ti wá fi redeem àwọn pledges ẹ̀ pé àdúrà wọn ti jẹ́ ìtẹ́wọ́gbà so kókó ibi. ìyá wa ẹ jọ̀ọ́ mo fẹ́ bi léèrè question ǹjẹ́ ebi báyìí wọ́n máa ń tì ní wọ́n sì máa ń ṣí tá a bá wá rí ẹni bóyá ifá ẹ̀ sọ pé ìṣòro kan kọlù àbí àwọn tẹ́yìn sọkọ nìyẹn bóyá ibì kan wọ́n sọ pé ẹ lọ bọ Olúmọ ǹjẹ́ àǹfààní wà láti ṣí ibi báyìí fún wọn kan bọ́ àbí láti ta báyìí náà ti máa bọ̀. wọ́n máa ń dúró síbi ṣùgbọ́n ó tún ní àwọn màmá kan tó wà ń bẹ̀ yẹn bíi kán fẹ́ wá gbọ́ kán wá fẹ́ sọ nǹkan tí kán fẹ́ wá redeem pledges wọn àbí kán fẹ́ wá bọ Olúmọ yẹn lóòótọ́ wọ́n máa kọ́kọ́ lọ bá àwọn màmá òrìṣà yẹn so àwọn náà máa lead wọn wá sí ibi láti wá ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe. ǹjọ́ máa ṣí kíní ìbọn fún wọn ni àbí wọ́n máa bọ́ ta wọn kì í ṣí. torí wọn ò gbà kí àwọn èèyàn kó wọ inú ibẹ̀. bó ṣe gbọ́dọ̀ wà ní báyìí náà ṣe máa bọ́ ní láì sí báyìí pàtàkì ohun tá a fẹ́ béèrè ẹ̀rẹ́ ká tún tẹ̀síwájú nípa ètò wa. ẹ bá wo gbogbo bíbá yìí nísìnyí a ti kúrò ní ìgbàlódé oní stem a ti bẹ̀rẹ̀ sí rìn bí a ṣe rìn ní bí a ṣe máa ń pọ́n àpáta tá a ṣe máa ń gòkè bọ́lẹ̀ láyé ìgbà kan ibẹ̀ la tún ti dé yìí.
Ǹjẹ́ lè sáré ẹni tó ní ibùsùn yìí fún wa? Ẹni tó ń sin síbi òun ni wọ́n ń pè ní Chief Sanni nígbà ọjọ́ ayé ẹ̀. Chief ni òun dẹ̀ ni Sanni tí òsì. Sanni òsì as in the left hand side of the chief in the palace. So he's the òsì of Itoku community níbí. Okay. Itoku community lele. So wọ́n gbàgbọ́ ní ìgbà yẹn pé tí ìjòyè kan bá kú pé wọ́n gbọ́dọ̀ sin sí ẹ̀yìnkùlé ilé ẹ̀. So ilé ẹ̀ lélẹ̀. Torí náà lọ ṣe sin síbí yìí. A ti bọ́ sí abẹ́ àpáta ibi táwọn ogun wá sá sí láyé àtijọ́. Nígbà tí ogun lé wọn bọ̀ tí wọ́n wò pé abẹ́ àpáta tó wà níbẹ̀ ò ní kí ẹ dúró. Abẹ́ Olúmọ tó wà níbẹ̀ ò ní kí ẹ dúró. Wọ́n wá ránṣẹ́ sáwọn méjì kan, wọ́n rán wọn wá bí. Wọ́n ní kí wọ́n wá bulẹ̀ kí wọ́n tó lè dáfá. Wọ́n ní kí ibi tí wọ́n ti dá Ifá ọ̀hún rè nígbà tí wọ́n ogun Ọ̀yọ́ tún lé wọn. Wọ́n sá sí abẹ́ àpáta, abẹ́ ibi tó sá sílẹ̀ tí òkú fi kọjá tí kò fi rí wọn mú mọ́. Ìgbà tó ogun yẹn wá lọ, wọ́n wá ránṣẹ́ sáwọn méjì pé kán lọ bu yẹ̀pẹ̀. Ẹ̀pẹ̀ náà bù tán wá fi dáfá dán wá ní ẹ ti débi tí ẹ máa tẹ̀dó sí. Gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa ní ọ̀rọ̀ Abẹ́òkúta, gẹ́gẹ́ bí orin tí àwa náà kọ tá a gbá rìsáàsì lọ́dọ̀ àwọn bàbá ní bí ọdún díẹ̀ sẹ́yìn tá a ti fi kọrin Ẹ̀gbá gbòmìnira abẹ́ àpáta. ṣó nǹkan lẹ ti ní Ẹ̀gbá gbòmìnira o. Ìgbà ayé ní ìṣàbí òkú ìtàn sọ fún wa pé Ẹ̀gbá pẹ̀lú Ọ̀yọ́ ọmọ ìyá ni wọ́n jẹ́. Alágẹ̀tù pẹ̀lú Ọ̀yọ́ ọmọ ìyá ni wọ́n jẹ́. Oníṣàbẹ̀ pẹ̀lú Òmù ọmọ ìyá ni wọ́n jẹ́. Alágé pẹ̀lú Ẹ̀gbá ọmọ ìyá ni wọ́n jẹ́. Ọmọ nídẹ ló bí wọn lọ́mọ o. Ọmọ nídẹ ló bí wọn lọ́mọ. Odùduwà ní bàbá tó bí wọn sáyé. Ọba Ọ̀yọ́ lábí gbẹ̀yìn ọmọ méje tó bí. Ìwò mìíràn tó wà nínú àpáta Olúmọ, èyí tó fẹ̀ tó bàtà ẹsẹ̀ 17, òun lẹ̀ ń wò yìí. Ó ní yàrá 5, ó ní ìjókòó, ilé ìdáná àti bí ìṣúra. Lásìkò tá à ń sọ yìí, abẹ́ ẹbí gangan ni àwọn bàbá wa ń gbé. Ẹ wo agbára Ọlọ́run ọba bó ṣe tóbi tó, ẹ wo bẹ̀ bó ṣe kéré tó. Àpáta náà ò wálẹ̀ rí. Èwo làwọn eléyìí o? Àwọn eléyìí. Lára àwọn yàrá tó fọ́ yẹn ni. Lóòótọ́ ni pé yàrá ni bí bá ṣe sọ. Yàrá ni bí. Ẹyọkan tó ṣẹ́kù lélẹ̀. Èwo ló ṣéyàn sì ń gbé bí? Àwọn màmá yẹn máa ń wo obìnrin. Ṣé kékeré? Ẹ̀wọ̀n wọ́n sọ pé nígbà abẹ́ àtẹ́gùn. Conference room. Bẹ́ẹ̀ wọ́n sì fi gba atẹ́gùn ti sùn. Kí ló ṣe ń bí ìyá ìgbà yẹn? Wọ́n máa ń jókòó síbi ìṣèpàdé bí wọ́n bọ́n ṣe máa lọ sókè tún lọ wo àwọn tí wọ́n fẹ́ dojú ogun kọ wọ́n. Ibí ni wọ́n ti ń bọ òrìṣà Ọbalúayé. Ìmájọ ọmọ olówó ẹ̀yọ. Ewé tó dẹ̀ wà ń bí ewé àkókò lọ́ máa ń pè. Òun ni wọ́n máa ń fi sí orí ọba. Ẹnìkan ìfẹ́wékèwé jóyè, àìfẹ́wékèwé jóyè tó kọjá ewé àkókò. Kí tẹ̀ ń wò yìí? Ìyí tẹ̀ ń wò yìí ní ìgbàlódé lift tí a máa fi ń gun orí Olúmọ fún ẹni tí ó bá ti dàgbà tí kò bá lè wọ́n kè. Ṣùgbọ́n èyí tó dára jù ni pé tá a bá ti ń ṣe nǹkan ìbílẹ̀ ká máa tọ̀ gẹ́gẹ́ bí ìbílẹ̀. Wọ́n ti ṣe ìrọ̀rùn tá a lè gun stamp fún wa. Èyí tó dára jù ni pé ká máa gun stamp yẹn ká máa fi gun òkè. Nítorí pé tí a bá gun eléyìí gbogbo ibi tá a fi ń wọ̀nyí ní àtàárọ̀ yẹn ẹ lè rí. Ibi táwọn wò tó lọ́rọ̀ gbọ́dọ̀ dàbẹ́ ní pé nǹkan kan náà tó wà nídìí ilé. Igi òṣè ni wọ́n pè là ń pè. Igi òṣè àwọn èèyàn máa ń wá síbẹ̀ láti gbàdúrà torí ẹni tó lè fi ọwọ́ ẹ̀ ká igi òṣè. Apá ọmọdé ò ká igi òṣè. Bẹ́ẹ̀ni. So wọ́n máa ń gbàdúrà pé kí apá ọ̀tá apá ayé kó má ká àwọn. Ní àfikún gẹ́gẹ́ bí ìbílẹ̀, ìwọ tó o bá ní ọ̀tá tí o ní àwọn èèyàn tó ń lé ẹ, o fẹ́ lọ lo òyìnbó ní òun gbé kínní lọ ọ̀dọ̀ òyìnbó ò fún ẹ, o fẹ́ ṣe àṣeyọrí kan ni tó jẹ́ pé àwọn ọ̀tá ń dí ẹ lọ́wọ́. Tí o bá ti wá sí ìdí láti ìgbà tó ti ń tọ̀, tó o bá ti sọ̀rọ̀ tó gbá mú tó dì mú apá ọmọdé ò kági òṣè gẹ́gẹ́ bá ti máa ń gbọ́ nínú òwe àwọn àgbà. Èmi ò rí rí, èmi náà ṣe rí igi òṣè léni ni o, bóyá àwọn náà ti rí rí, èmi ò mọ̀ wọn. Àmọ́ tó bá ti ń wá síbẹ̀ apá ọmọdé ò kági òṣè. Ẹ̀yìn ẹ̀wò ṣe mọ̀ pé àgbàlagbà gan apá ò lè igi òṣè.
ìdí ó ṣe ayébáyé dẹ̀ lélẹ́yìn eléyìí ti wà ń bẹ̀ látijọ́ tí ayé ti dá ayé látijọ́ tán ti dá ayé tán ti dá ilẹ̀ tán ti dá ọ̀run lélẹ́yìn tí wù síbẹ̀ tí wọ́n ò gérí. wọ́n fi àwọn kìíní symbolize àwọn tí wọ́n já so wọ́n sọ pé àwọn tó dúró yẹn ni wọ́n survive ogun so àwọn tí wọ́n sùn sílẹ̀ yẹn ni wọ́n kú nígbà ogun yẹn so kíní white yẹn ni wọ́n ń pè lówó ẹyọ cowries òun lówó tí wọ́n ná ní ayé àtijọ́. ní ayé ìgbà yẹn. bẹ́ẹ̀ni. ẹyẹ èèyàn wa tí ẹ bá wò ẹ rí pé oríṣiríṣi orí wọ́n ṣe símbọ̀ ẹ̀ síbẹ̀ tó lójú tó ní mú tó ní ẹnu ìyẹn ni pé àpẹẹrẹ pé o ní ayé ìgbà yẹn àwọn tí wọ́n jagun tí wọ́n gbógun lọ nílà. ọ̀nà yìí ni ó lead sí peak tó lead sí orí òkè pátápátá so ibẹ̀ ló máa ń gbà nígbà ayé ogun yẹn bọ̀ wọ́n tó bá ní phobia fún height tí ẹ̀rù òkè máa ń bà àbí ọ̀nà tí kò grip dáadáa kò ní lè gbà bí so instead ó máa gba staircase tó wà níbẹ̀ yẹn. Ibi ni àwọn òyìnbó yẹn ẹ mọ kókó nǹkan tó wà nínú òkúta yìí wọn ò gbàgbọ́ pé Ọlọ́run gangan ló mọ̀ pé wọn ò rí díẹ̀ so ìgbà tí wọ́n wá gba tí wọ́n fẹ́ wà díẹ̀ tó ń dalu ọyún àtẹ̀jẹ̀ ló ń jáde nínú òkúta yẹn gbà yẹn orí olùkọ́ bí yìí bọ́ ẹ máa bá ìbílẹ̀ máa ti rí àwọn nǹkan tá a fẹ́ jù fún. Kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? Tẹ bá wo ibi láti ìsàlẹ̀ Olúmọ tó fẹ́ gbà wá sáré tẹ bá wo ibi ó jọ olóyún tó sùn báyìí tí ikùn ẹ̀ bí ṣèpì yẹn ṣe rí nìyẹn tó tó bá wo ibi náà ó jọ bíi orí bíi wild animal tẹ́mi bá fojú wò pé ó jọ ajá ẹ̀yin lè sọ pé ó jọ tiger. bẹ́ẹ̀ mi tiẹ̀ ṣe ń wo yẹn ibi orí ìbàtẹ lójú orí kinní kan àtolóyún yẹn ibi orí yẹn máa wọn adé orí ibi yẹn. èèyàn tẹ́ ń wò wá tí ẹ bá wá wo iṣẹ́ Ọlọ́run àwòyanu ní orí Olúmọ ẹ máa bọ̀ olótùú. Yes sir. ẹ rí i pé àpáta yìí ó dúró sí orí eléyìí ó fi ẹ̀gbẹ́ kan dúró sí gẹ̀gẹ̀rẹ̀ kò dẹ̀ yẹ̀ bọ́. tó bá jẹ́ pé ìlú àwọn Lárúbáwá kan la wà àwọn Lárúbáwá máa gbé wa wà á máa pariwo Allahu Akbar Allahu Akbar kò síbi tí Allahu Akbar kò sí o bí oníkálukú bá ṣe gbé Allahu Akbar tiẹ̀ ga òun ló máa ń fa ìyanu àwọn Lárúbáwá àwọn Jerusalem wọ́n máa ń fi paparazzi sí nǹkan wọn wọ́n fi pákéjì táwa mọ̀ nísìnyí sí gbogbo nǹkan wọn òun ni wọ́n ṣe máa ń bá wọn pọ̀lẹ́ tí yàn bá wo ibi tá a dé yìí sí ẹ̀ rí i pé àwa náà ti fi àti ní Allahu Akbar so ẹ bá mi ṣe Allahu Akbar. Allahu Akbar. Alhaji èmi là Àlàó Sefiu tí wọ́n ń wí. Bógò Àlàó Sefiu tí wọ́n ń wí bógò ẹ bá ń bógò lórí ọ̀tá fọ́kàtún ẹ bá ń bógò lórí ọ̀tá ẹ bá ń bógò lórí ọ̀tá. OGUN tó mean Ogun State between Ogun State to derive different meanings and interpretation. Okay ma. So OGUN Ogun ibẹ̀ náà la máa ti rí Ogun to climb ìyẹn la fi gùn Ogun figure 20 another Ogun inheritance àbí property Ogun ìyẹn medicine Ogun ìyẹn sweat or perspiration àti Ogun is carb gun kan or pound so another Ogun is medicine and ṣótán àbí Alhaji ẹ̀kọ́ nìkan. ó wá jẹ́ gbogbo nǹkan tí wọ́n dárúkọ pátápátá tí a fi sọ̀rọ̀ wa ní Ògún. ó wá lórí nǹkan tẹ́ ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú Ògún. ọ̀rọ̀ ìkànnì àjogún ológun ọ̀rọ̀ ìkànnì àfìyàjọ́mọ olùkàn ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu. ǹjẹ́ jẹ́ mọ̀ pójú òrò lọ́jọ́ tó bí Sefiu Àlàó. ó bí ọdún mẹ́rin kí n tó fẹsẹ̀ mi rìn ìyá mi ti ń jẹ́ bẹ́ẹ̀ láwù ńlá gbé mi fún ìyá mi tún ti lóyún kó tó di pé mo rìn Àlàó mi kúnlé. lójú kan náà tí mo bá jókòó sí ibẹ̀ ni máa tọ̀ síbẹ̀ ni máa jẹun ikùn mi wá rí gbẹ̀ngbẹ̀ mo wá yọkùn. rọ̀ǹbọ̀ ọlọ́mọ kò gbọ́dọ̀ lọ sábúlé kòkòrò gbọ́dọ̀ jọ ọmọ mi ara tí kòkòrò jẹ ní ìgbà yẹn o ẹ wá wo ṣé Ọlọ́run o ṣe rí bó ṣe ń dán. ẹ ṣàdúrà fún wa. ẹ má bọ̀ rí ẹ ò ní ṣiṣẹ́ ẹ ò ní pàdánù ẹ ò ní pàdánù ẹ ò ní ìjà ògbó ẹ ò ní ìjà ayé o àlọ́ yẹn á má dá àbọ̀ yẹn á má sùn wọn.
ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣọlọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.